Ọlọ́run ò kọ nǹkan báyìí fún lágbájá, ó kọ fún wọn. Kí ló ṣe fún ọ ní speciality? Wèrè yẹn ló mọ̀ sọ pé why me, it's not my portion. Ta ló ń gbọ́dọ̀ mọ̀ tó kọ portion sí? Bọ́lá ti kọ pé yóò wà fún ọ lélẹ̀. Kò lè dùn ọ́ táwa tá à ń bẹ lára rẹ̀ tá à gbèrò kí wẹ́ẹ́ ṣẹlẹ̀ fún ẹ nísìnyí ìbẹ̀rù pọ̀ ọmọ kékeré sì ní ẹ láàrin wa. Olùlẹ́gbọ̀n tí wọn ló lè káyé wọn. Àmọ́ ikú a máa sọ ọ̀yàn dàgbà nínú situation báyìí. Bàbá àsùnkún láti ní dọ̀dà kò dí o. Etí ìyàwó òkú máa ń ṣe ni pé ó máa upkeep legacy ọkọ ẹ̀. Àwọn méjèèjì ni wọ́n jọ ń tọ́ àwọn ọmọ bọ̀. Àwọn méjèèjì ni wọ́n jọ ń ṣe ayé bọ̀. Àwọn méjèèjì kò sí wọ́n bẹ̀rù káàrin wọ́n máa dùn tó wọ́n á ní focus kan tí wọ́n ń wá lọ pé tá a bá bá a débi báyìí á máa sinmi. Alhamdulillah àwọn ọmọ rẹ̀ ń sọmọ kékeré, àwọn tó bá ń lé àtàwọn tó bí wọ́n bí fún ẹ àtàwọn tí wọ́n náà bí wọ́n sọmọ kékeré. Kí ni bàbá wọn ṣe fẹ́ kó rí fún wọn? Ìyẹn ni kó bá bàbá wọn gùn lé lẹ́yìn tó lọ kó lè iṣẹ́ jẹ́ fún tẹ́tù wọn náà bá padà lọ bá o. Èyí ṣẹ́kun ló kàn. Iṣẹ́ èèyàn méjì ó di tèèyàn kan. Ọ̀já là á so ọ̀já. Ó wò rìnrìnkúrìn látàná mọ́rin nísìnyí. Àánú Ọlọ́run ọ̀tán aláàánú ló wọ́n. Òwò ẹ̀dí máa ń tọrọ pé Ọlọ́run aláàánú sí mi wèrè ni wọ́n máa ń wọ́n aláàánú àmáàánú Ọlọ́run ọ̀tán. Bẹ́ẹ̀ bá tọrọ aláàánú Ọlọ́run aláàánú sí mi percentage tí ó mú wá fún ojú 25 lọ. Àmọ́ tó bá tọrọ àánú Ọlọ́run wọ́n ran ẹni tí ó mú àánú yẹn wá 100 yóò pè yóò tún wá fi 25 tiẹ̀ fún. Ẹ bá ń ṣàdúrà ẹ mọ tẹ́ tọrọ Ọlọ́run aláàánú sí mi aláàánú kù. Báwo ni kò ti wá aláàánú? Wọ́n á mú ìdá mẹ́ta oore wá fún mi Ọlọ́run jẹ́ àánú rẹ jó sọ̀kalẹ̀ sí mi ní ara. Àánú Ọlọ́run mọ̀ bọ̀ gbé. Àwọn ọmọ rẹ ìrínisí nìṣẹ́ni lọ́jọ́ nílẹ̀ Yorùbá àmọ́ don't judge the book by the cover. Àní wọ́n ṣe irun kólókòló yìí dáàmú wò wọ́n ṣe ní pé dáàmú yóò ti yàwọ́ báyìí. Báyẹ̀ wà yìí tẹ́mi bá gbà wọ́n ṣiṣẹ́ mi nígbà wọn because wọ́n ráàyè ṣeré. Àmọ́ náà ti sọ̀rọ̀ kan fún ọ lẹ́ni pé kò sáàyè fún yín láti ṣeré. You have to face the future with all the dreams. The father you are thinking that will care for you is gone. And the mother is redundant. They can't give you anything. You have to face it squarely so that you can become a reputable person and the surface of the heart. So no more time for playing. Youth, fine. But youth, ẹ má jẹ́ kí exuberance ibẹ̀ ó gbé yín lọ. Ọmọdé ni. Bẹ́ẹ̀ bá wáṣẹ́ lọ́dọ̀ tèmi, mi máa ń fún yàn iṣẹ́, mi ní fún yín iṣẹ́ lórí ohun tẹ́ ṣe lórí. Bẹ́ẹ̀ bá wà láyé bàtà wà ń kéèké, bẹ́ẹ̀ bá lẹ́ni tó ṣe irun kólókòló báyìí sórí wèrè ni ó pé. Bẹ́ẹ̀ni o. Kò sí fáìn tó bẹ ṣe fáìn lọ, ní fẹ́ ju ìyàwó tẹ̀lé fẹ́ lọ, ní lójú tẹ̀lé ní lọ fẹ́ bá dírẹ́sì báyìí. Tẹ́ bá dẹ̀ dírẹ́sì dáadáa kò dín kankan lọ́wọ́ kó yọ fún ọ̀nà ọ̀rọ̀ yẹn. Go and sit down. Ẹ wò ó pé kí ni wọ́n ń pè ní ọmọlúwàbí. Ọlọ́run ní sọ yín lọ́mọ bú máwùn lẹ́ni tó kù lọ fún yín níyà Ọlọ́run ní sọ yín. Ọlọ́run wà á tọ́ yín ní títọ́ rí. Mi ò wà disappointed. Àbúrò bàbá yín ní ẹ wò ó bó ti rí. Àfíìsì yìí náà ó dà pé Rèdíwánù ẹ̀ ń pè láti ìtòrọ́jú àfíìsì ilé wa. Mọ́mọ́ Rèdíwánù láì ẹ̀ wò bó ṣe rí ẹ kọ́pì ẹ̀. They are not going to be good and good. Lè dájú dídá lọ. Sì kì í sọ máa tọ̀hún rìn wá láti Ìbàdàn àti láti Ìlọrin nílé bàbá yín àti ilé ìyá yín ní ìsọfún yín. Ẹ má jáṣà aláṣẹ ò sọ yín dọmọ ọlọ́mọ. Àṣà aláṣẹ àmọ́ sọ ní dọmọ ọlọ́mọ ni. Tí àyè máa wá bá yín sọ tẹ́ gbọ́. Tí bàbá yín bá yín sọ tẹ́ gbọ́. Wọ́n sọ fún yín ta o, àmọ́ wọn ní fẹ́ràn sọ fún yín ẹgbàá ni wọ́n fi sọ fún yín o. Ọlọ́run ní ṣe yín lọ́mọ ẹgbàá o. Bàbá àsìkò. Wọ́n náà yìí kékeré yìí.
ọmọ ọdún pé ìwọ náà tágbà kan yìí. ẹni òkú náà ọmọ kékeré náà lò sí lòun náà. ṣùgbọ́n tó dá mi lójú ni pé ìrírí sí iye ò sọ pé wàá ṣì tẹ̀. nǹkan ẹyọ kan ló jẹ́ òṣùbù nǹkan ẹyọ kan ló lè jẹ́ òṣùbù níjọ́ tó bá lòdòdó ọ̀rọ̀ tó bá sọ wàá ṣubú. irú situation báyìí òdodo ọ̀rọ̀ sòrò sọ. ìyá wọn tí ò bá ṣe ìyá dáadáa èyí tí mo sì jẹ́rìí àbúrò mi pé kì í ṣọmọ bú. níjọ́ tí ìyá bá jẹ́ ìyá bú kò ní jẹ́ òdodo ọ̀rọ̀ sọ. ọlọ́run sì ti sọ ọ́ kalẹ̀. وليحذر الذين لو تركوا لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم سورة النساء ló wà dáàbì ọ̀rọ̀ ọlọ́run tí mo fẹ́ bá ẹ sọ nìyí wọ́n ní jókòó. ọ̀rọ̀ kan lẹ́nu ọlọ́ọ̀ni wọ́n ní àhàzá ẹ lọ fúra ẹ ṣọ́ra o gbogbo ẹ tó bá jẹ́ bàbá sìnkú kó lọ fúra kó ṣọ́ra o tó báwọn náà mọ̀ pé irú tó ṣẹlẹ̀ sẹ́ni táwọn fẹ́ jẹ bàbá sìnkú fún yìí ó ṣẹlẹ̀ sáwọn náà ń jọ́ kan gbogbo bó ti rìn kọ́ ọmọ dàgbà tó ọmọ kékeré sì ni o tó wá sì níyà àti bàbá àbí kan lórí náà méjèèjì. ó ní ẹ lọ ṣọ́ra ẹ lọ fura kẹ́ ẹ ṣọ́ra torí lórí yàtọ̀ dè áfán àwọn ọmọ sẹ́yìn náà fi lẹ̀ kéré wọn ò lè dáná mọ̀ sẹ́yìn náà bá wá fìrù wọn lẹ̀ bẹ́ẹ̀ ti fẹ́ kó ṣe ti ní kẹ́ ṣe tẹ́ni ẹlẹ́ni o ẹni bá ṣẹ̀yìn ẹlẹ́ni ẹni ní ṣekúṣe ẹ̀yìn tí ẹ̀ náà ní sun wọn. ṣọwọ́. لو تركوا من خلفهم ذرية ضعافا خافوا عليهم وليتق الله wọ́n ní kí wọ́n á páyà ọlọ́run ẹnìkan ò lè páyà ọlọ́run ìyẹn ti ju ọlọ́run ní pété bá dọ́dọ̀ ọlọ́run kí ni mo fẹ́ fi jíṣẹ́. وليقولوا قولا سديدا ọlọ́run ní ọ̀rọ̀ tó bá tọ́ ni kó o sọ o méjì lọ̀rọ̀ láyé ọ̀rọ̀ òótọ́ ń bẹ ọ̀rọ̀ òdodo ń bẹ. kí n ṣàtúndú ọ̀rọ̀ òótọ́ fún ọ ọdẹ kan lọ oko ọmọ tí ń fóònù ẹ ó yá pa fóònù ìwé kẹ́ ẹ mọ gbọ́ nǹkan tí ń sọ torí ẹ̀yin ló kàn àwọn òtúká yóò kú ẹ̀yin nìkan. wa ahsana Allahu akiba Allah jẹ́ kí á rí àwọn ọmọ ẹgbẹ́ wala la hawla wala quwwata illa billah bismillah inna a'tayna fún bàbá wa bismillah fàdà bí inna a'tayna kalkawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwa al-abtar àmín. listen láìpẹ́ mọ́ akíkọ̀ bá wà ta. Orúkọ mi ni Olúwarántí Abọ́sẹ̀dé. Báwo lè jẹ́ sí olóògbé Musiliu? Olóògbé Musiliu Ajikanle wọ́n jẹ́ ìkan lára àwọn ọ̀gá wa ní tampan àmúwò ọ̀dọ̀fin. Wọ́n dẹ̀ tún jẹ́ ẹni tí mo pass through wọn nígbà tí mò ń kọ́ṣẹ́ lọ́wọ́ tí mo wà ní under training. So wọ́n jẹ́ lára àwọn ọ̀gá tó train mi nítorí pé ní táìmù yẹn ọ̀gá mi ò fi bẹ́ẹ̀ ráyè kìíní mọ iṣẹ́ ti gbé wọn kúrò lẹ́kọ̀ọ́ so wọ́n wà lára àwọn ẹni tó train mi nígbà yẹn. so ẹ má bínú ma nǹkan tí ẹ ń jẹ kó yọ ánsì ni pé ẹ̀yin àti olóògbé local government kan náà lẹ́jọ́. bẹ́ẹ̀ ni. báwo lẹ́yìn ṣe jẹ́ ní local government yìí. nísìnyí mo jẹ́ gẹ́gẹ́ bí alága fún ìjọba ìpínlẹ̀ tampan àmúwò ọ̀dọ̀fin local government báyìí. Ìgbàdá àbíjọ bára yín ṣe àwọn ohun wọlé lè rí nípa àwọn tẹ̀lé sọ fún wa láwọn èèyàn ti tún mọ̀. dó ọ̀gá Ajíkanlé wọ́n jẹ́ nìkan tí wọ́n wà jòfíà so wọ́n wò wá ní táìmù yẹn wọ́n wò wá gẹ́gẹ́ bí ọmọọṣẹ́ wọ́n kó wa mọ́ra wọ́n fà wá mọ́ra so a máa ń jíjọ ń sọ̀rọ̀ àwàdà wọ́n máa bá wa ṣàwàdà so wọ́n jẹ́ nìkan tó jẹ́ pé kì í kanra so wọ́n kó wa mọ́ra wọ́n jẹ́ nìkan tó kóyàn mọ́ra so wọn kì í tàyàn nù fún nǹkan tí mo mọ̀ wọ́n sí.
so nínú ọgbà tá a fi jọ wà yẹn pẹ̀lú àwọn ẹ̀kọ́ tẹ́tí lára wọn àwọn bí ẹ̀kọ́ ọ̀lẹ́ nǹkan tó wáyé látàwọn pé nígbà tó tẹ̀wá sí mọ́ yìí ó máa débi kó tẹ̀ máa miss lára wọn. nǹkan tá a máa miss lára wọn àwàdà tó máa ń bá wa ṣe bó ṣe máa ń bá wa sọ̀rọ̀ àwọn advice tó máa ń fún wa pé bá a ṣe máa ṣe lélẹ̀ bá a ṣe máa ṣe lélẹ̀ so a máa miss ẹ̀ gan. tó wà ní ọ̀rọ̀ ìyànjú fún àwọn tó fi sílẹ̀. ọ̀rọ̀ ìyànjú fún àwọn tá a fi sílẹ̀ ni wípé we should keep on trying kí àwọn ọmọ kí wọ́n wo ipasẹ̀ bàbá wọn ibi tí bàbá wọn bá ti gbà ṣiṣẹ́ kí wọ́n wò kí wọ́n correct ibẹ̀ ibi tí bàbá wọn ti gbà dá tí wọ́n ti rí wípé yes àwọn èèyàn fi like wọn kí wọ́n tẹra mọ́bẹ̀ nítorí kò sẹ́ni tó dáa kò sí béèyàn ṣe máa dáa tó kó má ní lapses tiẹ̀ so ibi tí wọ́n bá wò wípé ó jẹ́ ibi tí ó ṣe kíní kí wọ́n avoid ibẹ̀ yẹn so mo gbàdúrà pé kọ́lọ́run tẹ́ wọn sí afẹ́fẹ́ rere àwọn ọmọ tí wọ́n dẹ̀ filẹ̀ náà kí ọlọ́run kó bá wa wò wọ́n àwọn ìyàwó wọn náà kí ọlọ́run bá wa kún wọn ní agbára kó fún wọn ní ẹ̀mí gígùn àti àlàáfíà ohun tí ọ̀gá Musiliu Ajikanle tí ò lè ṣe kí ìyá wọn lè ṣe jù bẹ́ẹ̀ lọ fún wọn. gẹ́gẹ́ bí ìpínlẹ̀ tí wọ́n ti wá yẹn irú àwọn tí wọ́n jẹ́ ọmọọṣẹ́ ń bẹ̀ àtàwọn ọmọ ẹgbẹ́ ń bẹ̀ irú ọ̀rọ̀ ìyànjú ò lè fún wọn pé káwọn náà kọ́ lè máa ṣe. ìyànjú tí mo fẹ́ fún wa ni wípé gẹ́gẹ́ bí òṣèré orí ìtàgé a máa rí wípé according to nǹkan tó ń ṣẹlẹ̀ nísìnyí a máa rí wípé olórí orí ìtàgé ló organize program yìí and likewise nítorí two leaders ni mo lose ní local government mi ní last month tí ìkan jẹ́ ìyanu owó ṣe ní 15 days to that ó ní àwọn kú so ìyanu owó ṣe níyẹn náà a rí wípé ẹgbẹ́ dìde wọ́n ṣojúṣe so ìmọ̀ràn mi ni wípé ibikíbi tí a bá wà kí a máa ṣojúṣe wa dáadáa nítorí ẹ wò nísìn nítorí ojúṣe tí wọ́n ṣe náà ni ẹgbẹ́ ara wọn náà tán fi dìde tí wọ́n fi ṣerú nǹkan báyìí so mo gbàdúrà wípé lágbára Ọlọ́run àwọn tí wọ́n organize program yìí à ní fi irú eléyìí gbà á lágbára Ọlọ́run wá túbọ̀ kún wa ní agbára Ọlọ́run wá fi ikú èwe á fi dópin ní inú industry wa lágbára Ọlọ́run àwa tá a bá ṣiṣẹ́ wa là ó máa jèrè iṣẹ́ wa lágbára Ọlọ́run ọ̀nà tí mo kàn ní. àdúrà kẹ́yìn fún wọn ni wípé kọ́lọ́run bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere ibi tí wọ́n dojú kọ kí Ọlọ́run bá mi yọ ìyẹ̀pẹ̀ burúkú kúrò gbogbo ohun tó lè jẹ́ ìdènà tí ò ní jẹ́ kí wọ́n rí ọ̀run wọ̀ kí ọ̀run bá mi mú kúrò níwájú wọn kí Ọlọ́run kó bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere àmín. ló lè gba bí tí mo gbà kọjá rí ni ọmọ ẹgbẹ́ kan náà ni wọ́n á wájú ṣé kàdá mi. Ọlọ́run dá ọ lágbára. Àmín ya Allah. bí yóò bá wá jogún àdúgbò èèyàn sọ̀rọ̀ ẹ̀ lẹ́nu gbogbo aládùúgbò ni àti kékeré àtàgbà nígbà tí mo dé tẹ ẹ dìde ẹjọ́ ṣé mo kọ́ yín kéwù kọ́ yín kéwù náà ẹ̀kọ́ Ọlọ́run lé lára mi ni mo sì ṣàdúrà kọ́lọ́ máa kọ́lọ́ lé lára yẹn ẹ̀tọ́ wá ké Kùránì lọ́wọ́ tá lè mí. So on that note, I want to seek the indulgence of everyone. Thank you so much. God bless you. Gbogbo ẹ̀yin àfọ àmọ́ ti ké papọ̀ àbáṣọlẹ̀ máa ẹ̀kọ́ àlejò ẹnu kẹ́mi gbowó ta ẹ̀sán. Èyí tó kàn sí kékeré a ṣe nǹkan tẹ́ ń bí ẹ̀yìn àfọ ẹ̀jẹ̀ àkíyèsí. Tẹ̀lé àwọn bá gbèbọ̀ yìí àwa ni wọ́n fi ṣe case study tó bá dé ta. Wàláhì ọ̀rọ̀ wa ni wọ́n mọ̀ sọ. Kéwú kọ́ wa pé lẹ́sàn jẹ̀máàlú fi láti àti ìnáwó jẹ̀máàlú fi hosùn fọ́kì wọ́sẹ̀kẹ̀ òsì. Kìí ṣe ẹwà ní kéèyàn máa dán lójú. Ìgbọ́n pẹ̀lú ẹwà ní hosùn fọ́kì ìwà dáadáa wọ́sẹ̀kẹ̀ òsì. Àti ọ̀rọ̀ orí wọ́n sọ pààyàn lẹ́yìn ọ̀la. Béèyàn bá kú táwọn ọmọ olókùn máa sún ọjà àwa kó gbowó. Àwọn bá ti gbowó náà gbàgbà fi dẹ́kúrọ̀n sí kò ní bèèrè. Kò ní bèèrè. Ànábì ló sọ sallallahu alaihi wasallam. Ó ní ìràhámù àfáà ọ̀rọ̀ yìí. Ó ní wọ́n sọ pé ìràhámù amwatakum
lòdù ayé tá a bá fẹ́ ṣiṣẹ́ gbogbo tá a bá lọ ẹ jẹ́ àṣìṣe tá a bá ṣe tán ká wá gbowó kódà ní láti pè èèyàn tí n bá fẹ́ gba owó mú ẹ wà yìí pẹ̀lú pé tí náwó ìbá fẹ́ sì gba 100,000 máa gbà yín àmọ́ bí irú ìpè yìí kọ́ ẹ dàpọ̀ àwa fò kankan àbá ló ṣe é ìmọ̀lẹ́ sọ fún wọn kíkiri yẹn mọ́ bá gbé wa jìnnà nígbà míì àbá kúráńgà gbogbo wa la ké kódà kó jásà fún láàjì kàlàwí ẹjọ́ kí ni ọjọ́ ìní ṣe rí inú ìgbésí ayé ọmọ ẹ̀dá ọjọ́ ìní ó dàbí ọjọ́ tí wọ́n bí wa tó ń sọ wá lórúkọ àmọ́ kí n tó máa lọ. Thanks for watching GboahTv. Remember to subscribe to our channel for more awesome videos. As we regularly release new content, we reward our top commenters every month. Thank you.